ti tú o, ó ti tú, 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 ó ti tú. Ṣé ẹ ti gbọ́? Àṣẹ kábíyèsí àti ìyàwó wọn, àwọn ni wọ́n gbàbọ̀dẹ̀ fún baba ńlá ní Kwara. 120 million naira òun ni wọ́n bá ná àkáǹtì wọn tó líǹkì mọ́ àwọn terrorist. Ṣé ti wá rí báyìí? Tá bá ń sọ àwọn ọ̀rọ̀ àwọn àlàyé wọ̀nyí, ọ̀pọ̀lọpọ̀ yín ò kì í fẹ́ gbẹ́ kan rí pé a kàn máa ń sọ̀rọ̀ sí àwọn àgbàlagbà ni. Ọba kábíyèsí láti yọjú ìtọ́nà tí ń pa wọ́n ní baba ńlá. So it has been this king and his wife ni wọ́n gbàbọ̀dẹ̀ tí wọ́n ń gbowó ẹ̀mí àwọn èèyàn tó bá lé lórí. Ẹ̀yin baálé àtàwọn kábíyèsí tẹ́ ń wúrú wà yìí ẹ̀yin nù Ọlọ́run. Ọmọ káàárọ̀ oòjíire, ṣé ti ráyé wá? Ṣé mo wí pé àwọn Fúlàní yẹn sọ some years back pé bí wọ́n ṣe ń pa àwọn èèyàn tí wọ́n terrorize àwọn èèyàn nílẹ̀ káàárọ̀ oòjíire ká lọ bèrè lọ́wọ́ àwọn baálé àtàwọn kábíyèsí wípé wọ́n gbowó. Ṣé kò sọ ṣé ò rí fídíò yẹn? Ó ní gbogbo wọn náà gbowó lọ́wọ́ wọn. Ìgbà tá sọ ṣebí ọ̀pọ̀lọpọ̀ sọ wípé irọ́ ni wọ́n fẹ́ dájà sílẹ̀ láàrin àwa ọmọ káàárọ̀ oòjíire bí ni ṣáṣírí ò padà tú báyìí. Ẹ wá wo iye ẹ̀mí innocent soul tó ti lọ. Àṣẹ kábíyèsí àti ìyàwó ẹ̀ àwọn ni wọ́n ń gbowó ẹ̀mí tí wọ́n ń ta ẹ̀mí àwọn èèyàn. Wọ́n fẹ́ kó wọ́n gba ilẹ̀ yẹn ni o. Kwara scandal. King of Alabe is queen caught with 120 million loot linked to banditry. King of Babala queens also arrested. The shocking truth has finally come out. In Kwara State, the king of Alabe and his queen were arrested after security operatives stormed their palace. During the search, over 90 million naira in cash was discovered in the king's residence. Oh my God! 90 million naira nule! While investigators also traced over 30 million naira hidden in his wife's account, making 120 million naira. All the money has been linked directly to the kidnappings and banditry terrorizing the region. The royal couple was immediately taken into custody for further investigation. Not only that, another monarch, the king of Babala, alongside his queen, was also arrested for allegedly having a hand in the same criminal activity. Tó ti di king méjì, ọba méjì bẹ́yẹn. For years, fingers has been pointed at Fulani elders for every crime. But this shocking revelation has now exposed how some so-called community leaders are the real faces behind the banditry bleeding the land. Ṣẹ̀ríbá ṣèrí ṣètú. Àṣé àwọn ọba ibi tí wọ́n ti flush wọn ṣe tó ti pa wọ́n lógún lọ́gbọ̀lọ́gbọ̀. Àwọn ni wọ́n ti gbowó ẹ̀mí wọn. Ṣé ráyé tá bá wá ń kó fún àwọn àgbààgbà wọn yìí, ẹ̀yin kan wá máa sọ wípé à ń rí wọn fín. Tó jẹ́ sí wípé gbogbo many villages nílẹ̀ káàárọ̀ oòjíire tó ti ń operate tó ti lọ pa àwọn èèyàn. Àwọn kábíyèsí àti baálé àwọn leaders tó wà ńbẹ̀, àwọn ni wọ́n ti gbowó operation yẹn. Tó bá nira ni mo pa. Ǹjẹ́ gbogbo wa rántí some years back. I play video yẹn wà tó go viral now. Tí àwọn Fúlàní kan sọ wípé anything tó bá ti ṣẹlẹ̀, terrorist ni o, Fúlàní herdsmen ni o, bandit ni wọ́n ní ká lọ bá àwọn ọba wa àti baálé. Ṣé irọ́ ni mo pa? Ṣé ti gbàgbé? Ó nítorí kó tó di wípé ní tẹnàtọ̀, ó ní wọ́n ti gbowó. Ṣé kò sọ pé wọ́n gbowó? Ó náà gbowó àwọn ní ká lọ máa mú. Àwọn náà ń ta ẹ̀mí wa àti ilẹ̀ wa fún wọn. Àwọn ọba àti baálẹ̀ ni. Ṣáṣírí ò padà tú. Ìgbà tó gbé kíní jáde láti ọ̀sẹ̀ ọ̀dọ̀ tèmi ọ̀pọ̀lọpọ̀ ló pè pé àdẹ́rà má dá wọn lóhùn. Wọ́n fẹ́ dájà sílẹ̀ láàrin àwa ọmọ Yorùbá ọmọ káàárọ̀ oòjíire ní ìgbà kan àwo kan. Bọ̀ ṣé òtítọ́ ò padà farahàn báyìí? Ọba ńlá ní Kwara ó ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn terrorist. 120 million naira ló ti gbà lówó ẹ̀mí gbogbo ẹ̀yin tán tẹpa lọ́ba ńlá. Wọ́n bá 90 million cash nínú ilé ẹ̀. Wọ́n wá trace account ìyàwó ẹ̀ 30 million wà nínú account ẹ̀. Kò tún ṣòro nìkan ọba méjì náà ti arrest báyìí tán ti wà ní custody àwọn ọlọ́pàá. Ṣé ráyé wọn? Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ iye èèyàn mi. Nǹkan gan àwọn tó pláànù embarrassment fún Chief Igboho ní ìgbà tí wọ́n lọ sí ọ̀dọ̀ kábíyèsí Aláàfin Ọ̀wọ̀ Adébámi. Àṣírí yẹn ti tú o. Kí ni Aláàfin tí wọ́n fún Igboho ní appointment tí olórí ẹ̀ṣọ́ àná ti gbọ́? Àwọn ni wọ́n ṣe kí ni wọ́n po gbogbo kíní yẹn papọ̀. Mo fẹ́ gbé fídíò wọlé nísìn. Àwọn kan ni wọ́n dìde ní Kwara tí wọ́n ń pe ọmọdé yẹmọ. Gbogbo ìyálàyà wa ní orílẹ̀-èdè àgbáláyé káàkiri tẹ́ ń gbọ́ wa tẹ́ wò wá. Tẹ́ dé ìyá àti bàbá fún gbogbo wa, àgàgàbà mi, òòṣà Ìgbòho.
ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, ẹ̀yin ni mo fẹ́ kẹ́ bá wa dá sí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo nídìí yín, ikú ò ní gbọmọ pa lọ́wọ́ yín. Tẹ́ ẹ bá ní irú Adéyẹmọ nìkan, Ìgbòho lọ́mọ, ṣé ẹ lẹ́ẹ̀bímọ ni? Tó bá jẹ́ ọkọ ọmọ yín, tó bá jẹ́ ọkọ yín, tó bá jẹ́ àbúrò yín, tó jẹ́ ẹ̀gbọ́n yín, ẹ bá nírú ẹ̀kan nínú ẹbí, nínú fámílì, ṣé ẹ lẹ́ẹ̀níyàn ni? Fídíò tẹ́ fẹ́ lọ wò yìí, mo fẹ́ kẹ́ wá bá mi dá sí, kí lẹ rò pé ká ṣe ń bẹ̀, ẹ wá wò. A fẹ́ bẹ̀ bàbá wa Ìgbòho Òòṣà kó dìde sí ọ̀rọ̀ gómìnà ní ìgbómìnà níbí ní baba ńlá ó ní ìlú kan ní àwọn Fúlàní ajínigbé náà ti parẹ́. So a fẹ́ bẹ̀ bàbá wa Ìgbòho Òòṣà àti iye kí ló kọ́ iye tá a fẹ́ fi ìyá wa jẹ kò gbọ́dọ̀ kú. Ṣọlá kò gbọ́dọ̀ kú. Akérògùn ti ọ̀rọ̀ ìgbómìnà olóyè tuntun tó bọ̀ lọ́nà tí lábẹ́ asọ́ọ̀rẹ́ ọ̀rọ̀ ìgbómìnà ká ṣàánú wa nílẹ̀ gómìnà o, ká gbà wá lọ́wọ́ àwọn Fúlàní agbénipa. Wọ́n ti run gbogbo ọba ńlá tán, a sì ní fẹ́ ní ọjọ́ ìjẹta àbí ìjẹrin ni àwọn Haúsá wa tí wọ́n kó àgbàdo lọ sí Kárà tí wọ́n fẹ́ lọ tà ni wọ́n yìnbọn pa wọ́n pa ọlọ́dẹ, wọ́n pa dírẹ́bà, wọ́n yìnbọn mọ́ àwọn ọmọ wa lórí, wọ́n yìnbọn mọ́ wọn lápá. Ọlọ́run jẹ́ kó wọlé. Ọlá bàbá wa Ìgbòho Òòṣà àti kò gbọ́dọ̀ kú kò jẹ́ kí ọ̀tá yẹn wọlé sáwọn Haúsá yẹn náà, máa ń pa dírẹ́bà, wọ́n sì pa àwọn ọlọ́dẹ. Ẹ ràn wá lọ́wọ́ nílẹ̀ gómìnà. Ilẹ̀ gómìnà fẹ́ àbójútó. Àáfi àkókò yìí bẹ gbogbo àwọn ìjọba àpapọ̀. Bàbá wa Tinubu, ẹ ṣàánú wa, ẹ gbà wá, ẹ rìlíìsì Sunday Ìgbòho, ẹ rìlíìsì ẹ jẹ́ kó ràn, ẹ rìlíìsì ẹ fún àwọn ọmọ ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ kó gbà wá lọ́wọ́ oko ẹrú, oko amúnisìn tí àwọn Ọ̀yọ́ ẹ̀páyà tí wọ́n ti fi wá sí. Ká gbà wá lọ́wọ́ àwọn Fúlàní, àwọn Ọ̀yọ́ náà ní ẹgbẹ́ àwọn Fúlàní láàyè. Kí bàbá wa Ìgbòho kó ràn wá lọ́wọ́, kó gbà wá o. Ká máa ké eku máa ké kú bí eku, kí ẹyẹ máa ké bí ẹyẹ, kí ọmọ ènìyàn máa fọn bí ọmọ ènìyàn. Àlàáfíà la fẹ́ ní ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ọba wa aládé, ẹ foríkorí, ẹ fi kùndùkùn, ẹ bá wa bẹ ààrẹ kí wọ́n rìlíìsì Ìgbòho, kó ràn wá lọ́wọ́, kó gbà wá lọ́wọ́ àwọn Fúlàní agbénipa yìí o. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ o. Jọ ẹ gbọ́ lótìtọ́ àti lódodo, ṣé ẹ fẹ́ kí Chief Ìgbòho kí wọ́n lọ sí Kwara, kí wọ́n lọ ṣiṣẹ́ ńbẹ̀, kán lọ gbà wọ́n lẹ̀? Because some years back nígbà tí ọ̀rọ̀ Oòduà Nation gbóná lálálá, ṣe bẹ́ẹ̀ rí bá ṣe pariwo tó wípé ẹ jẹ́ ká unite, ká dáàbò bo ẹ̀mí wa àti ilẹ̀ wa. Ní àsìkò yìí wọ́n bá fi ọ̀tá tàbò síkùn, wọ́n láwọn ò ṣe o, àwọn ọmọ ẹbọ láwọn ṣe nú Oòduà Nation o, ìkíní kan ó pẹ́ títí wọ́n ní Ìgbòho wọn lẹ́lẹ́bọ ni, kò sórúkọ tán pé tán. A kọ̀ mèèyàn tẹ́ pè lẹ́lẹ́bọ lánàá tẹ́lẹ̀ lè bá ṣe. Àwọn ọmọ ìyá yín nínú ẹ̀sìn, torí gbogbo ẹ̀ la ṣe lálàyé fún yín gbà náà, ọ̀tẹ̀ tí mo sọ fún yín pé ó máa ń tẹ̀yàn rì, tó máa ń tẹ̀yàn, tí mo ní kẹ́ jẹ́ ká yàgò fún, òun ló ṣe yín yìí o. Ṣe ráyè yín, omi tẹ̀yìn wọ̀gbé yín lẹ́nu. Ẹlẹ́bọ tí gbogbo yín wá ń bú lọ́jọ́ kìíní àná tẹ́ ń pè lẹ́lẹ́bọ, tẹni kọ́lẹ̀ lókùúta pa. Kódà ẹ ṣe èpè fún Adéyẹmọ débi wípé bí wọ́n ṣe tì wọ́n mọ́lé ńgbà yẹn pé ọ̀tá wọn ò ní jáde ńbẹ̀. Òkú wọn náà kò sí nǹkan tẹ́ ẹ̀dá lára, èèyàn kàn ní láti gbàgbé àwọn kankan ni. The same ọmọ Adéyẹmọ yẹn lẹ wá ń pè lẹ́nìí. Ṣe ráyé, mo dúpẹ́ lọ́jọ́ tèmi, mo sì bá gbogbo wa yọ̀ wípé ọjọ́ tèmi ṣojú ẹ̀mí gbogbo wa. Òkúta tí àwọn mọ̀lẹ́ kọ̀ sílẹ̀ lọ́jọ́ kìíní àná ó padà wá digun lé mọ́ yín lọ́wọ́. Ìgbòho yẹn lẹ wá ṣe fídíò ní sí tẹ́ wá ń bẹ̀ lógúnlógún, tẹ́ ń bẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n. Àìmọye àwọn èèyàn náà ti wá sọ̀pọ̀tì yín bẹ̀, síbẹ̀ kò títún dí tó, àfi kọ́ máa Adéyẹmọ débẹ̀ torí pé òun ni ikú tí ń pakú jẹ. Ṣótán tó èmi wá fẹ́ bi gbogbo ẹ̀yin ìyá láyà wa báyìí, ṣe fẹ́ kọ́ máa Adéyẹmọ lọ? Tẹ́ ẹ bá wá fẹ́ ẹ̀yin bàbá wa àwọn yìí,
tẹ́ dúró àti gbogbo ẹ̀yin tẹ́ yọjú ńbẹ̀ tẹ́ rílì fẹ́ kọ́ ọmọ Adéyẹmọ wá ọ̀rọ̀ yẹn ti kúrò lójú lásán ọmọ Adéyẹmọ kò wá fẹ̀mí ẹ̀ wófò àsìkò tí ó fẹ́ fi ẹ̀mí ara everything táwa labroad tá a máa sponsor ẹ̀ tá à ń dá owó wípé kán lọ abẹ́rẹ́ wípé gbogbo bó ti ń lọ káàkiri tí wọ́n lọ ń support àwọn èèyàn gbogbo mọ bó ṣe ń lọ ṣá àwa táwa in diaspora la fàyà rọ gbogbo finance tó wà ń bẹ̀ ẹ rò wípé lásán ni nísìnyí ẹ ti jẹ́ ká mọ̀ wípé ẹ̀ bá wọ́ ẹlẹ́bọ ṣe nígbà tẹ́lẹ̀ tó ti wá rí wípé ẹlẹ́bọ yẹn gan-an ẹlẹ́bọ ló lè ṣe o Ìgbòho ẹlẹ́bọ ló lè ṣe o Ìgbòho kò sí wàhálà ọ̀fẹ́ kọ́ ló bá dé o ṣẹ̀dẹ̀ wá ráwà tá a wà labroad a ní sísì tá a fẹ́ dá ṣì ń gbé a ní tá a máa dá on your behalf ṣé ẹ ti dáwó jọ ṣé ẹ rí èmi báyìí ìyá lára àwọn ìyá Ìgbòho ni mí torí àwọn ìyá tó bí Ìgbòho pọ̀ o ọmọ wa ni ọmọ kú ayé ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ni ẹ lè pè mí o bàbá mi ò ṣàsọ̀rọ̀ ṣùgbọ́n àwa mo fẹ́ fi dá yín lójú pàwọ́ tá a wà lábúrò àní sísì tá a máa dá tá a máa fi support yín torí nígbà tá à ń ṣe ẹlẹ́ẹ̀ràn wa ẹ bá wa ṣe nísì tó ti wá dójú ẹ̀ tẹ́ wá pè wọ́n fúnra yín ṣé ṣó wà nílẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ ti situation àṣírí tó wà nínú disgrace àti embarrassment tí Bàmí Aláàfin Ọ̀wádé àti àwọn ọmọ Ọ̀yọ́ plan fún ṣe Sunday Ìgbòho nígbà tó ń bọ̀ ní Ọ̀yọ́ wá kí wọn kálẹ̀mọ̀ tó wà brain behind gbogbo kinní yẹn olórí ẹ̀ṣọ́ tí bàbá wa Aláàfin àná Adéyẹmí káwo rẹ wọn kó máa jẹ mọ́ rẹ̀ tí wọ́n fi jẹ ó ti yé yín mi ní fẹ́ dárúkọ ni torí tá bá dárúkọ ń ṣe ẹ máa ní torí kò ní views ni torí wọn ò wó mọ́ ni ó tún ti bẹ̀rẹ̀ nìyẹn kinní kan ẹ̀ẹ́dẹ̀ lè pa ọ̀rọ̀ mímí lẹ́nu ní ṣe ìmọ̀tán ní kọ́lọ́fín kó bọ́ síta gbangba ká wá pariwo síta kẹ́ máa sọ wípé ṣe náà parọ́ mọ́ yín àfẹ́tàrà bá máa pa tó máa wọlẹ̀ tí ò ní gbérí mọ́ lókù olórí ẹ̀ṣọ́ àná tó fi jẹ fún Ọ̀yọ́ òun ló rọ gbogbo idán yẹn o òun ló pe Aláàfin Ọ̀wádé wípé ẹ fẹ́ wẹ́kọ̀mù lágbájá ọmọkọ́mọ ni ó máa tánìṣì méjì yín ẹ má fojúlé fún o ẹ má faralé fún o everybody ń yàgò fún nílẹ̀ káàárọ̀ ojíire o kò sẹ́ni tó bá ṣe o kò mọ̀rọ̀ sọ o ó máa sọ̀rọ̀ sí yín ó máa disgrace yín ẹ má in fact olórí ẹ̀ṣọ́ àná sọ fún Aláàfin débi wípé kó má jẹ́ kí àwọn gbogbo boys àtàlejò tí àtẹ̀lé tọ́tẹ̀lé òòṣà lọ́bẹ̀ wípé kó má jẹ́ kán súnmọ́ wọn kó má jẹ́ kán wọlé ara nǹkan tí wọ́n ti advice Aláàfin Ọ̀wádé òun nìyẹn ẹ wá wọlé ayé iná tá bá dá fẹ́ yẹ gúnugún ẹyẹ mi ìnáná fi ń sun jẹ ṣùgbọ́n nígbà tí òní ilẹ̀ máa ṣe tiẹ̀ kò jẹ́ kán fi sun ẹyẹ mi ẹyẹ Ọ̀yọ́ tó dáná ọ̀tẹ̀ òun náà ló fi gbó òun náà fi sun èmi ò ríro Ọlọ́run rí o ẹ wá wo bí Ọlọ́run ṣe yí disgrace àti embarrassment àti ẹ̀sín àbùkù tẹ plan sílẹ̀ fọmọ Adéyẹmọ àtàwọn tó tẹ̀lé wọn wá ẹ wo bí Ọlọ́run ṣe yí lé yín lórí àbẹ́yìn Ọ̀yọ́ ẹ̀mọ́ ẹ̀pẹ́ ìṣẹ̀sín ni àbẹ́yìn ọmọ ẹ̀pẹ́ ìṣẹ̀lẹ́yà gan ni Bàmí Aláàfin Ọ̀wádé dójú tì yín gan ni o mọ̀ ni o lórí situation sí tó ṣẹlẹ̀ yẹn for a very long time ẹ̀sìn yẹn máa lọ for a long time and you know ara ológo ọmọ yín tẹ́ fi ń mí tẹ́ fi ń jẹ́ Ọ̀yọ́ òun ní ṣe Sunday Ìgbòho oyin ti ṣí lọ ní kókógi fúnra lára yín lẹ́gbà tẹ́ jẹ́ kí àwọn ọlọ̀tẹ̀ alábòsí àná ọ̀tẹ̀ tó ṣe títí tó tẹ̀ wọ́n rí tán jámọ́ kankan lónìí wọ́n tún wá fẹ́ fi rádaràdá tí wọ́n fẹ́ fi yí ti yín wọ́n ti fi yí ṣe wá rí mo fẹ́ pe àkíyèsí ẹ̀yin ọmọ ìran mi gbogbo wa la mọ̀ wípé ẹni tá a bá kọ́ níbi àbí níkà tó ṣe ó ti lérò obi sínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti ní ìkà sínú tẹ́lẹ̀ tó fẹ́ ṣe ni tí wọ́n bá pe Aláàfin Ọ̀wádé wípé ṣe báyìí sí Ìgbòho bójú ẹ̀jẹ̀ disgrace ẹ̀ ṣe gbá má yá mọ́ má gbà fún má jẹ́ kó ṣe gbá má jẹ́ kó ṣàwo ó máa dojú tì ẹ̀ ó máa ṣe gbá ó máa ṣàwo ẹ bá wa bèrè lọ́wọ́ Aláàfin Ọ̀wádé wọ́n ti ní nǹkan sínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń gbé bọ̀ nǹkan tó ń gbé bọ̀ yẹn ni wọ́n fi ń kojú everybody àtọmọ onílé àtàlejò ṣé Aláàfin Ọ̀wádé ẹ mọ̀ gbòórí ni ṣé ti sọ̀rọ̀ rí ẹ sọ̀rọ̀ rí náà ẹ mọ̀ wọ́n rí you know nothing about him ẹ kàn jẹ́ ọmọ Ọ̀yọ́ ni as a matter of fact bẹ́ẹ̀ ṣe jẹ́ prince tẹ́ ẹ lẹ́tọ̀ọ́ sí orí àpèrè tẹ́ wà Bàmí Aláàfin Ọ̀wádé bẹ́ẹ̀ lọ́mọ Adéyẹmọ ń jẹ́ prince bẹ́ẹ̀ ṣe jẹ́ tó lẹ́tọ̀ọ́ sórí àpèrè yẹn
prince to prince ni yín ẹ̀yin gba ọ̀rọ̀ lẹ́nu ọmọ àlejò ẹ̀ ń bojú ọmọ onílé jẹ́ lẹ́yìn ẹ̀sìn yẹn rí bó ṣe láòdù ni ó dẹ̀ máa lọ́ǹgì gan tẹ́bẹ̀rù pé gbogbo kíní yẹn máa tó pamọ́lẹ̀ wọ́n á gbàgbé ẹ̀ láyé kò lè pamọ́lẹ̀ yóò mọ gùn sí ni á máa kún sí ni bẹ́ẹ̀ ṣe Aláàfin Ọ̀wádé mọ nǹkan tẹ́ ṣe o ẹ pàdé ọ̀tẹ̀ papọ̀ mọ́ àlejò ìta tẹ́ ẹ fi jẹ oyè nílùú yín ẹ bojú ọmọ onílùú jẹ́ ẹ pàdé ọ̀tẹ̀ pọ̀ mọ́ àlejò àgẹ́sì ọmọ onílé gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tó kù àánú yín ò ṣe mí tẹni tó dé la rí ṣebí tí ìgbò lẹ́rí tẹ̀ ń gbé ẹnu nígbèkúgbè láìpẹ́ láì jìnnà tó máa bójú ẹlòmíì yín náà jẹ́ bójú bẹ́ẹ̀ bójú jẹ́ ni eléyìí tó ti ṣe bẹ́ẹ̀ ó ti ń lọ bẹ́ẹ̀ atẹ́gùn ti fẹ́ sí ẹgbẹ́ a máa retí next one torí atúmọ̀ pé láìpẹ́ láì jìnnà láti Aláàfin látọ̀dọ̀ bàmí Aláàfin Ọ̀wádé ìmí ìtún máa ṣẹlẹ̀ ó tún ìmá bojú ẹ̀ àìmọye ọba tó wà lábẹ́ wọn tó ìmá bojú ẹ̀jẹ̀ tá a máa fi yín pa dáadáa lọ́la ẹ̀ àìmọye ẹ̀yin ọmọ Ọ̀yọ́ olóríire ńbẹ̀ tí Aláàfin Ọ̀wádé máa bojú yín jẹ́ tá kigi bojú yín báyìí tá mú yín wọlé tuurutu don't worry màkànmàkàn lóye kàn ṣebí tí Ìgbòho lẹ rí tẹ̀sán ṣùgbọ́n nígbà tọ́lọ́run mi rínú tó sì rí ọkàn ẹ̀yin lẹ́rù pé fẹ́ disgrace ẹ̀ ṣe rí pọ́lọ́run ò disgrace ẹ̀ gbogbo plan tí olórí ẹ̀ṣọ́ àná àti Aláàfin Ọ̀wádé tẹ́ ìjọba tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ ṣe fún ṣe rí pé ìyì lọ́lọ́run padà fẹ́ra fún èmi ò rírú ìyì rí láyé mi. Ìgbòho wá dá níyì káyé ọ̀rọ̀ Ìgbòho wá dàbí ayé bínú Odídẹrẹ́ àwọn ọmọ Ọ̀yọ́ bínú Odídẹrẹ́ Ìgbòho wọn depo pupa sí lára kàkà kó wá bàjẹ́ fóyẹ Odídẹrẹ́ Ìgbòho ṣe ló padà tó wá rẹwà sí táyé tó wá ń gbé ọmọ kó ẹyẹ ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ni ẹ̀yin ní kọ́kọ́ lẹ ní tẹ̀yìn Ọ̀yọ́ bá wá sọ wípé ẹ fẹ́ mọ́ ṣáwàtà ti adopt ẹ lẹ́kìtì Oǹdó ti adopt ẹ Ifẹ̀ wọ́n ti adopt ẹ ọmọ Mọdákẹ́kẹ́ ni gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrè tó kù àti adopt ẹ̀yin bá wà wágò fẹ́ kẹ́ bá wà dùn mọ́ àti gbà lọ́wọ́ yín ẹ ní mọ́ ẹ tún lọ wá mí ẹ lọ wá mí ẹ lọ wá mí àṣírí nìyẹn o olórí ẹ̀ṣọ́ àná òun ló plànù àti Aláàfin Ọ̀wádé àwọn náà plànù gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tán ṣe fún Ìgbòho níbẹ̀ yẹn tẹ́ rí plànù wọn nìyẹn nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kí lẹ wá fẹ́ ṣe fẹ́ kí Ìgbòho kán lọ help wọn ní Kwara ẹjọ́ ẹ bá wa fi síbi comment section ẹ̀yin tẹ́ bá dé lè pè mí ẹ pè mí advice tẹ́ bá ní kí n fún bàbá wa Òòṣà máa kúkú fi fún wọn you trust me now orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowé kò òní mò ń jẹ́ ire o àṣírí ti tú o ọba ńlá o ló ta ọba ńlá village fáwọn tẹ́rọ́rìsì o 120 million naira ló ta ire o kàbìtì má gbàgbé láti drop comment kó sì bá mi like video.